Ẹ kú ìkàlẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo yín ni mo kí nínú ilé yìí o. Ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ mà káàsálẹ́, ẹ káalẹ́ ńlé yìí o. Bóò lójú ọjọ́, á dára fún wa, kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́. Àgbáyé ṣe rere o. Àní bọ́rọ̀ ayé wa lórí ta kò yé mi mọ́. Olóore wo ní kọjú ìjàdà wá. Ìran ìdúkìrìn kọ́ pàdé olóore. Elédùà gbogbo bí a bá kọjú sí sọ̀nà wa níre. Wọ́n sọ̀sán bó ṣòro bẹ́ẹ̀ bá pàdé ejò. Ojò kì í fojú àánú wo olóore rẹ̀. Bí ó bá kọjú ìjàdá yóò sì ṣe é ní jàmbá tàbí kó sá lọ. Olóore wo ò ní kọjú ìjàdà wá. Olóore wo ò ní sá mọ́ wa lọ́wọ́. Ẹ̀sà ní kẹ́ gbé tó àmì mi. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ ni èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nà ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. A kì í kéré amálẹ́ni ta jùlọ o. Gbogbo ẹ̀yin màjèṣí inú lẹ́yìn gbogbo yín mo kí o. Táwọn ń pè ní màjèṣí ọmọ wẹ́wẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. Kí la fẹ́ bára wa sọ? Ìṣubú ọkùnrin lọ́dọ̀ ìyàwó rere. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ṣubú lọ́wọ́ ìyàwó rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó náà ló sì ṣubú lọ́dọ̀ ọkọ rẹ̀. Bóò ló ṣe dá ìyàwó rere mọ̀? Wọ́n ìyàwó náà bóò ló ṣe dọ́kọ rere mọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ní Ọlọ́run ṣàánú. Tó jẹ́ pé Ọlọ́run ti ṣàánú ẹ̀ ànú ní tó ń wá káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló fi bí sú olóore obìnrin gidi tó bá pàdé. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́lọ́run fún lọ́kọ rere, ọkọ bíi bàbá tó sì jẹ́ yí pé ó fọwọ́ ara rẹ̀ bàtàrà rẹ̀ jẹ́ ní ilé ọkọ tí Elédùà kọmọ látòdì ọ̀run. Ọ̀rọ̀ kékeré kan mọ fẹ́ mú wá sétígbọ̀ wa ó lè jẹ́ bí ọgbọ́n fún wọn náà. Nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ayé leléyìí. Nígbà míì Ọlọ́run ó ṣe obìnrin ní igi ajé fọ́kùnrin. Bẹ́ẹ̀ náà sì ni nígbà míì Ọlọ́run ó ṣe ọkọ ní igi ajé fún ìyàwó ilé rẹ̀. Ṣùgbọ́n tí ẹnìkíní bá ti fi ibi sú ẹnìkejì, òjò ajé tí ń rọ̀ nù ilé náà yóò dá o. Òjò ajé tí ń rọ̀ lé ẹnì kọ̀ọ̀kan wa mà ní dá o. Igi ọ̀là wa tí ń rú wẹ́wẹ́ kò ní gbẹ o. Àgbọ̀n ọ̀gbẹ ẹni tómi olókun. Bàbá ṣe ń náwó tá ń mówó ná tá ń mówó lò owó ò ní tán lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ìran ọ̀bọ ní ìfi ẹ̀wọ̀n sídìí ara rẹ̀ ọmọ aráyé ò ní ra aṣọ ẹ̀wọ̀n bọ̀ á lọ́rùn o. Ẹ máa bá mi ká lọ. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan o. Ẹ máa bá mi ká lọ. Ọ̀rọ̀ tí mo wá mú bá wa ní ọ̀sán yìí, gbogbo wákàtí tí ètò yìí bá bá gbogbo wa, wákàtí ìdùnnú ní ọ̀jẹ́ o. Wákàtí ìdùnnú ní ọ̀jẹ́ o. Kí ni wọ́n ń wí? Ètò yìí èsì kí ni wọ́n ń wí o? Bọ̀dá ìbádá kẹtẹ́ sí kẹ́kọ́gbọ́n bẹ̀ o. Arákùnrin kan bẹ, òṣìṣẹ́ ọwọ́ ni. Orítajé ṣe ọ̀nà rẹ̀ là. Ọkọ́lé ń lo mọ́tò ń rówó ná.
ṣùgbọ́n ẹni yìí jẹ́ ẹni tó jẹ́ pé ó fẹ́ràn fàájì púpọ̀. ìyàwó lòun ò ṣiṣẹ́ ó ní ó gbọ́dọ̀ ṣiṣẹ́. ìyàwó lòun ò roko ó ní ó gbọ́dọ̀ roko, ó lòun ò rodò ó ní ó gbọ́dọ̀ rodò, oníkọ́sá máa bó mójútó àwọn ọmọ. oúnjẹ ń bẹ lé, oúnjẹ ń bẹ lọ́nà, gbogbo nǹkan ṣe gbẹdẹmukẹ́. tó ṣùgbọ́n ọkùnrin yìí ní ìṣòro bíi 2 sí 3. aago tó bá wù ní wọlé. kíyàwó rẹ̀ bá sọ pé dádì ìwọ ẹ̀ pẹ́ ń ta, yóò jìyà lálẹ́ ọjọ́ yìí. tíyàwó rẹ̀ bá pè é ṣàkíyèsí lórí nǹkan kan, ó lè torí nǹkan tí ọmọbìnrin yìí béèrè kó má ṣe fún un. ọmọbìnrin yìí kì í sọ tó dùn ún. tó ìdá rẹ̀ kún bẹ lọ́wọ́ ọkọ, ìdá ìyàwó ń bẹ lọ́wọ́ ọkọ, torí pé kò jí ó ṣiṣẹ́, kò jí ó roko, kò jí ó rodò. tó kọ́mọbìnrin yìí bá bẹ́ẹ̀ lọ tọ̀, a gbọ́dọ̀ pe ọkọ rẹ̀ pé ń lọ tọ̀. kọ́ bá bẹ́ẹ̀ lọ yàgbẹ́, a gbọ́dọ̀ pe ọkọ rẹ̀ pé ń lọ yàgbẹ́, gẹ́gẹ́ bí òfin tó fi lélẹ̀. nǹkan kan wá ṣẹlẹ̀, nǹkan kan tó ṣẹlẹ̀ yìí òun mo fẹ́ kẹ́ kọ́gbọ́n lé lórí, ẹ máa bá mi ká lọ. Tó bá dẹ̀ ilé ìwé ọ̀dọ́, àbíkú dẹ̀ ilé ẹ̀yìn lára rẹ̀. Àwọn àkọ́sí kò bí yá fọwọ́ tuntun. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń bá bọ̀, kí ni ohun tó wá ṣẹlẹ̀? ọmọbìnrin yìí òun nìkan ní lọ́wọ́ ìyá rẹ̀, ìyá rẹ̀ ò bí púpọ̀, òun nìkan ni ìyá rẹ̀ bí. wọ́n pe ọmọbìnrin yìí pé ọ̀rẹ́ ìyá rẹ̀. ọmọ yìí ọ̀lẹ́gbọ́n tí ó pè, bẹ́ẹ̀ ni ọ̀làgbúrò tí ó pè, òun nìkan náà ni ìyá rẹ̀ bí. ó pe fóònù ọkọ títí fóònù ọlọ, ó pe fóònù àwọn ọmọ ọṣẹ́ títí kọ̀ lọ. tó ọmọbìnrin yìí bá gbéra ọlọ ọsibítù lọ́wọ́ ń mójútó ìyá rẹ̀. ọlọ́run sáni kára ó wálẹ̀. ìyá náà ti mọ̀ wá ọkọ ọmọ rẹ̀ pé yọ́ máa bínú, pé oníbínú fùfù ni. gbogbo ẹ̀yin oníbínú fùfù, ìbínú kì í fari wọlé, ìbínú a máa lólé oore jìnnà sí mi ni. ìgbà tí ó dé, ọmọbìnrin yìí há sínú odò ọ̀pù lálẹ́. aṣáàrí pé torí ìbẹ̀rù ìpayà ọkọ tó gbé sẹ́mi, orí kóhùn délé lálẹ́ ọjọ́ yìí, ṣùgbọ́n ọjọ́ ti lọ. ọkọ bá da ìbóbolẹ̀. Where are you going? Where are you come from? You are stupid. You are bastard. Gbogbo èbó tó wà ní ìwé lọ́kà fún lọ́jọ́ ta wí. ó lu ọmọbìnrin yìí, ó tún tì í mọ́ta. ó ní lá àti kókó kò ní òun. kí la gbé kí la fà wọn òṣèlú eléyìí rí ìyá òun ni ó ní kò sóhun tọkàn wọn torí kò febi pa wọn. ẹ dákun, àwọn ẹlẹ́bẹ̀ wọ́n bẹ̀ ẹ́ ńlá iye àfikọ́ lọ. olóore nífọwọ́ ara wa lólóore wa lọ o. ọmọbìnrin yìí yan ẹlẹ́bẹ̀ títí kọ̀gbà ọkẹ́rù rẹ̀ ọ lọ. ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì wọ́n ń bi arákùnrin yìí kọ̀gbà. ń lọ oṣù kínní oṣù kejì oṣù kẹta. ọkùnrin yìí torí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀, àwọn àjálù burúkú kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ọmọkùnrin yìí. bàbá ṣiṣẹ́ fáwọn èèyàn, wọn aláwọn ọ̀fẹ́. ẹlòmíì tó bá gbéṣẹ́ fún wọn ni ó dá owó padà. gbèsè wa ń ṣẹ́yọ lọ́tún, gbèsè ń ṣẹ́yọ lósì. kí a wá lélẹ́yìí, àwọn èèyàn máa gbéṣẹ́ wá mọ́. wọn máa gbéṣẹ́ wá mọ́. wọn ò gbéṣẹ́ wá mọ́. ó ń farada nígbà tí ó fi pé sí oṣù karùn-ún gbogbo nǹkan ti dàrú.
àṣàṣì alẹ́lẹ́yìn ní àbẹ́ fún àbẹ́ẹ̀dì bá ń kojú mọ́lé káàkiri wọ́n ló sóní ṣe wọ́n lájẹ́ ni wọ́n láwọn kan lọ́wọ́ àdókùtà sọ́dọ̀ rẹ̀ wọ́n ní àwọn ará àdúgbò wọn ò fẹ́ràn rẹ̀ kálukú sàsọ oríṣiríṣi tó gbogbo wọn ni ó ṣe owó tó yẹ kó sẹ́kù kọ́ mi jẹun tàbí kó máa fi níbẹ̀ lọ́hùn tọrẹ ọ̀nà lórí oògùn gbogbo oògùn tó lò kò ṣiṣẹ́. ọwọ́ àpàdé ẹnìkan jọ kan wọ́n bá a sòótọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ọmọ wọn bá a sọ ọ̀nà àbámítà lọ. Káyé àkàtọ, Èdùmàrè ìwọ ló bí òrìṣàlá, òrìṣàlá ìwọ ló bí Àjàgùnmálè. Ẹ ń gbádùn mi, ẹ sì ń tẹ̀lé mi. Tó nígbà tí wọ́n di ẹni yìí, tí wọ́n mú dọ́dọ̀ ẹni yìí, kò fìgbà kan bọ̀ kan nínú fún, ó sòótọ́ ọ̀rọ̀ fún un. Ẹ̀dá mọ ohun tí wọ́n sọ fún. Wọn ò béèrè nǹkan méjì lọ́wọ́ rẹ̀, ìyàwó rẹ̀ ń kọ́ ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀. Ọlọ́wà. Wọ́n níyàwó rẹ̀ wà. Wọ́n níyàwó rẹ̀ wà, ó ní bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbẹ́bọ bẹ́ẹ̀ ni ò gbé ogun, bẹ́ẹ̀ ni ò sì gbé tutù. Á ní kí lòun ó ṣe, wọ́n ní kọ́lọ́ ọ̀bẹ ìyàwó rẹ̀ padà. Ó ní láyé Ọlọ́run má jẹ́ kó wọn orí, Ọlọ́run má jẹ́ kó ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n yà fẹ́ lómìn ni. Wọ́n ti fọ́ padà sí òun lójú, òun ní wọ́n má jáde, òun kẹ nígbà, òun kẹ wọn ni fara ẹ̀ balẹ̀. Wáyàwó rẹ̀ kọ bẹ́ẹ̀, ó ti ṣe ẹlẹ́dàá rẹ̀. Èmi lòun náwó lórí ẹ̀, òun lòun sanwó school fees, òun lòun ń tọ́jú ilé, òun lòun ń ṣe kíní kan wọn ni ẹgbẹ́nu ẹ lọ́wọ́ arákùnrin. Ohun tí ìyàwó tiẹ̀ ń ṣe fún wọn nínú ayé rẹ̀ ó ju gbogbo ohun tó ń ṣe yìí lọ. Wọ́n ní kí ni ń ṣe? Wọ́n ní ìyàwó rẹ̀ òun ní igi ajé rẹ̀. Ó ní lọ́nà wo? Kò fún un lówó náà, wọ́n ní wọ́n ti ń fún ọjọ́ owó lọ. Tí wọ́n bá lọ bí iṣẹ́ tán, àìmọye sàárà níyàwó rẹ̀ ń ṣe lórí rẹ̀. Àìmọye àwẹ̀ níyàwó rẹ̀ ń gbà lórí rẹ̀. Kọ́kọ́ mi á má ṣubú, kọ́kọ́ mi á má pàdé alágbàkó. Orísun adé rẹ̀ kọ́ má gbẹ, oríṣiríṣi ìgbìyànjú níyàwó rẹ̀ ń ṣe lẹ́yìn rẹ̀. Nígbà tó ti lé ọmọbìnrin yìí lọ, níjọ́ náà ló ti lé bí ajé rẹ̀ lọ, ohun tí ń jẹ́ ọmọ ajẹ gbèsè ní ọ̀rọ̀ rẹ̀ o. Ọ̀rọ̀ rẹ̀ òun fojú pé ìyàwó òun rẹwà, gbogbo ohun tọkùnrin máa wá káàkiri gbogbo ẹ̀ ló wà lára ọmọbìnrin yìí. Ó sì kẹ́múkẹ́mú ọmọ rògbòdò dáadáa, kò sọ́kùnrin tí ọ̀rọ̀ ọmọbìnrin yìí tí ò ní takú bẹ́ẹ̀, ó ti yẹ yìí náà. Ọmọ yìí ọ̀wá kò fi ẹwà ara rẹ̀ kò fi sí àgbèrè. Ẹwà ara rẹ̀ kò fi ṣàgbèrè ó fi ilẹ̀ fọ́kọ rẹ̀ ni. Ọkọ rẹ̀ nìkan ní ń jẹ́ ọmọ agorí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ owó ọkùnrin tó máa rorò kúrò sí ìyàwó rẹ̀ torí ipò rẹ̀ wà. Ìyàwó rẹ̀ ṣọ́ọ̀bù tó ní ọmọ alọ nílọ ìwọ tó sì níyà sọ àwọ̀ rẹ̀ ọmọ jáde kọ̀ jáde. Lílù ló ń lu ìyàwó rẹ̀ èké sára. Gbogbo nǹkan kan lógun, ogun oṣó, gbogbo nǹkan kan lógun àjẹ́, ogun àfọwọ́fà lọ́pọ̀, ẹ wo nǹkan. Ìyàwó ọkùnrin yìí ni di ajé ọkùnrin yìí, ó sì fọwọ́ ara ẹ̀ lé lọ. Wọ́n ní tọ́ba ti bẹ ọmọbìnrin yìí, tọ́ba ètí kó padà wọnú ilé rẹ̀ gbà báyìí, wọ́n ní kó wo ohun tí ó ṣẹlẹ̀. Wọ́n ní tọ́ba ṣe gbogbo nǹkan rẹ̀, ọmọ àlọ́ ní gbẹdẹmukẹ, alẹ́ ẹ̀ṣọ́ wọ́n ní kó lọ ṣe é. Ọmọ àlọ́ o. Níjọ́ kejì òun ló jí délé wọn. Ọbẹ̀ ọdọ̀bálẹ̀ ó ṣe ọmọ ọkáwọn èèyàn lọ́wọ́. Ẹ máa bóun bẹ́ẹ̀, wọ́n bá bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ìfẹ́ òtítọ́ tí ọmọbìnrin yìí ní sí ọkọ rẹ̀. Wọ́n jọ lọlé. Ń gbọ́ jẹ́ pé olówú ni ọkùnrin táwọn yìí
bàbá ní kíyàwó wọn máa búra pé látijọ́ tó ti kó lọ́dọ̀ wọn ọkùnrin mi ò gorí ẹ̀ ó ní wọ́n ń dà wọ́n láàmú kódà wọn ò rí wọn ò mọ kọ́lọ̀ pátá òun ò fún wọn ní nọ́mbà òun débi pé wọ́n mọ ibi tó ń gbé ọ̀sẹ́ ni òun gbà fún. ó fi yẹ̀pẹ̀ búra fún ó fẹ́ jẹ̀ búra fún kò sí ohun tí ò fi búra fún. ẹ gbọ́ ọmọbìnrin yìí ó wọlé lóòótọ́ ẹ mọ̀ tọkọ wá sí ọba sẹ́ẹ̀tì kámẹ́rà sínú ilé ìyàwó rẹ̀ yóò máa ṣàdúà yóò sì máa ṣe sàárà gbogbo bí tí ń rí ìyẹn ni pé adúrú nǹkan tí ọmọbìnrin yìí ń ṣe lẹ́yìn òun ní lóòótọ́ kèétí ìpé oṣù kan igi ọlá rẹ̀ tó ti fẹ́ gbẹ ó sì bẹ̀rẹ̀ sí ní rú wẹ́wẹ́ padà wọ́n wá ń gbé iṣẹ́ kékeré owó ńlá wọ́n ń gbé wá iṣẹ́ kékeré owó ńlá wọ́n ń gbé iṣẹ́ kékeré owó ńlá wọ́n ń gbé wá. ọwọ́ àlọ́ dúpẹ́ bí wọ́n ti sòótọ́ ọ̀rọ̀ fún jọ́ kínní àná. wọ́n ní báwọn bá gbowó lọ́wọ́ rẹ̀ níjọ́ kínní àná àwọn ò fi nánu ni tàbí káwọn ní wọ́n lọ mú ẹlẹ́dẹ̀ tàbí kí wọ́n pé kọ́ lọ́ọ́ má gbò wá àwọn jẹ́ ni. oṣù òṣìọ́ àjẹ́ òṣìọ́ ìbínú ló fi lé olóore rẹ lọ. gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé ojogún ìbínú farabalẹ̀ a máa farabalẹ̀ ní o ìbínú kì í jó orí ẹni ọpẹ́ lọ́wọ́ ẹni o ìbínú a máa lóore ẹni lọ ní ìsọkùnrin ní ìsọbìnrin ní. ẹ jẹ́ ká máa ṣe sùúrù tá a bá ti ń ṣe sùúrù ọ̀rọ̀ wa yóò máa dayọ̀ oore wa yóò máa lékún má wò pé torí sílẹ̀ méjì tí ń bẹ lọ́wọ́ rẹ lónìí torí ẹ̀ ló fi ń halẹ̀ má wùjọ tó wà. má gbàgbé pé ọmọ 14 àtọ́lọ́hún lù pa lẹ́ẹ̀kan náà owó tó kó sínú ilé tọ́jú ọ lójú yìí ayé lè dẹ ikán sí wọn ní kíkan mọ gbogbo ẹ̀ ìkan mọ gbogbo owó tó kó kalẹ̀ yẹn tó yẹ pé ó débẹ̀ níjọ́ kejì ó sì ba ikán rẹpẹtẹ ayé a máa fi jani lógun tàbí kí wọ́n pé kí olè ọ́ dáyàn lọ́nà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ogun àfọwọ́fà òun lọ́pọ̀ àdúrà wọ́n gbà ó. ìbínú kì í bímọ rẹ tí ẹ bá ti wẹ̀wù ìbínú orí ọ̀tún ní tó lọ́wọ́ ẹ̀wù ìbínú kì í mú oore wọlé o ìjọkùnrin ni ìjọbìnrin ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ibi títí ń róore ìbínú ló fi lé rẹ̀ kó ń bẹ tọ́ba padà yá yóò máa jẹ ká àbámọ̀ èso onílé wa kò níbi orí ayọ̀ wa o èso onílé wa kò níbi orí ayọ̀ wa o gbogbo ẹni tó ṣẹ́gun sí òun ní jádùn ọbẹ̀ wọn lẹ́ni tó jókòó tó kú òun ní jèrè òórùn gbogbo wàhálà tá a fọwọ́ wa sí àjẹun rẹ̀ tọmọtọmọ. orúkọ mi ni Lukman ọmọ Àyándárì bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ lè darapọ̀ mọ́ wa lórí WhatsApp group tẹ́ ẹ bá darapọ̀ mọ́ wa tán ẹ má fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ o ẹ sì má fi WhatsApp kọ̀ pè mí o yábà pè mí ẹ pè mí dàrẹ́kì látòrí fóònù yín ni tí n bá bá yín ládùúgbò pé kẹ́ ẹ fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ bẹ́ẹ̀ bá kọ́ lẹ̀ níbi tẹ́ ẹ kọ́ sí ìbẹ̀lẹ̀ ẹ̀ bá o. bákan náà bẹ́ẹ̀ bá wọnú gúrùpù yìí tán ẹ má máa sẹ́ndì fídíò tàbí stíkà àfẹ́ níbẹ̀ o ẹ tẹ̀lé ìkìlọ̀ ẹgbẹ́ o. a kì í wà á mọ̀ ẹ fẹ́ tọ́jú àrùn ara ọlọ́jọ́ pípẹ́ tọ́jọ́ mọ́ ti wí àtìgbò ẹ kàn sí wa. àbẹ́ ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé kì í ṣọ̀fẹ́ owó lẹ́ẹ̀ fi béèrè o. á dára fún wa kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ nọ́mbà wo lẹ́ẹ̀ fi darapọ̀ mọ́ wa ní ti Nàìjíríà +234 80 3298 3298. o lè wà lórílẹ̀‐èdè ibòmíì kí nọ́mbà yìí ọmọ lọ tó bá ti fi eléyìí háàdì mi ní WhatsApp kọ́ńtírì tí mo bá wà nọ́mbà rẹ̀ wọ́n sọ ẹ́ǹdì ránṣẹ́ sí ọ tó fi jẹ́ pé ó rí mi pè +234 80 3298 3298. nọ́mbà Nàìjíríà láì fi kóòdù sí 080 3298 3298. á dára fún wa kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ ire kàbìtì kọ́ máa yẹ ilé gbogbo wa.